A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Síwájú ìṣípòpadà tí yóò wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún, olú iléeṣẹ́ ológun Defence Headquarter ti ṣèlérí láti kojú ohunkóhun tí ó lè fẹ́ ba ìjọba tiwantiwa jẹ́. Olùdarí iléeṣẹ́ ológun náà Brigadier General Tukur Gusau ló sọ eléyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní ìlú Àbújá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀gágun Farouk Yahya náà ṣe fi ìrọ́kẹ̀kẹ̀ ogun ránṣẹ́ sí àwọn tó ń pètepèrò láti domi àlàáfíà orílẹ̀-èdè rú, pàápàá jùlọ àwọn ẹ̀yà Biafra, aláàbò ìlà-oòrùn, Eastern Security Network àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti má ṣe fi ọwọ́ pa idà òfin lójú. Iléeṣẹ́ ológun náà sọ̀rọ̀ lórí aáwọ̀ tí ó bẹ́ sílẹ̀ ṣáájú ìdìbò àti pípè fún ìjọba fìdíhẹẹ́ láti ọ̀dọ̀ àwọn tí ó koro ojú sí àṣeyọrí Bọ́lá Ahmed Tinubu nínú ìdìbò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ìdí nìyí tí ẹ̀ka òṣìṣẹ́ ìpínlẹ̀ Department of State Services (DSS) ṣe ta orílẹ̀-èdè lólobó lórí èrò àwọn olóṣèlú kan láti dabarú ètò ìṣípòpadà ní èyí tí ó lè fa ìjọba fìdíhẹẹ́. Àwọn ọlọ́pàá ìkọ̀kọ̀ náà sọ wípé àwọn ń ṣọdẹ àwọn màdàrú wọ̀nyí, wọ́n sì kìlọ̀ fún wọn láti yẹra nínú aáwọ̀ tí ó lè fa ìdàrúdàpọ̀ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Ahmad Ibrahim Lawan kẹ́dùn pẹ̀lú Sínátọ̀ Orji Uzor Kalu lórí ikú ìyàwó rẹ̀, Ìyáàfin Ifeoma Kalu. Ifeoma Ada Kalu ni ó jáláìsí ní ẹni ọdún 61 (61 years). Lawan ṣe àpèjúwe ikú olóògbé náà gẹ́gẹ́ bí èyí tí ó bani lọ́kàn jẹ́ gidigidi. Ó ní ikú ìyàwó tí ènìyàn bá fẹ́ràn á máa fa ọgbẹ́ ọkàn, ṣùgbọ́n a gbọ́dọ̀ gbà f'Ọlọ́run ni. Ó ní ká dúpẹ́ fún ìgbésí ayé rere tí Ìyáàfin Kalu gbé láàrin ẹbí, ìlú àti fún Ọlọ́run. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run tu ìjọba àti àwọn ará ìpínlẹ̀ Abia nínú lórí ìpàdánù ńlá náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ Magistrate tó fìkàlẹ̀ sí ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ti gba ìyọ̀ǹda olórin Habib Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable tí wọ́n fi ẹ̀sùn olè àti ìkọlù kàn. Adájọ́ Magistrate Aliyu Ṣónẹ́yẹ gba ìyọ̀ǹda yìí lẹ́yìn atótónu wípé kò jẹ̀bi ẹ̀sùn tí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi kàn án. Ilé-ẹjọ́ náà dá a dúró sí ọgbà àtúnṣe títí wọn yóò fi yanjú ètò ìyọ̀ǹda rẹ̀. Olùdásílẹ̀ Zazuzè ni a gbọ́ wípé ọlọ́pàá fi ẹ̀sùn méjì kàn. Ọ̀kan lára ẹ̀sùn jẹ́ oníkókó mẹ́ta tí ó dá lórí ìkọlù, ìwà ìpáǹle àti àfọwọ́rá irinṣẹ́ olórin. Ẹ̀sùn kejì dá lórí pé Portable kọ̀ láti tẹ̀lé ọlọ́pàá tí ó sì ṣe ọlọ́pàá mẹ́ta léṣe nígbà tí wọ́n lọ fi ọwọ́ ṣìkún òfin mú un ní ilé rẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹta ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Iléeṣẹ́ alábòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì National Emergency Management Agency (NEMA) ti gba ọmọ Nàìjíríà tí iye wọn tó 144 láti ìpínlẹ̀ Niamey ní orílẹ̀-èdè Niger Republic. Dókítà Nuruddin Abdullahi tí í ṣe alámòjútó àjọ NEMA ti ìpínlẹ̀ Kano ló sọ eléyìí di mímọ̀ nígbà tí ó ń gba àlejò àwọn olùdápadà tí a mọ̀ sí returnee náà ní pápá òfurufú Malam Aminu Kano. Abdullahi tí olórí ìgbanisẹ́ àjọ NEMA ọ̀gbẹ́ni Sulaiman Sahad Abubakar ń ṣaṣojú rẹ̀ sọ wípé àwọn èrò wọ̀nyí balẹ̀ sí pápá òfurufú ní aago 2:30 ọ̀sán pẹ̀lú ọkọ̀ òfurufú Sky Mali tí ó ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Ethiopia. Ó tẹ̀síwájú wípé àwọn olùdápadà yìí ni wọ́n kó wá láti abẹ́ àwọn alámòjútó arìnrìn-àjò lágbàáyé International Organization for Migration ti ìlú Niamey láti ẹgbẹ́ Voluntary Repatriation Program. Lára àwọn tí wọ́n dá padà láti rí géńdé ọkùnrin
ẹ̀rìnléláàádọ́fà 106, obìnrin ẹ̀rìndínlógún 16 àti ọmọdé 22. Abdullahi fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n dá padà yìí ni wọ́n wá láti ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ bíi ìpínlẹ̀ Kano, Kaduna, Katsina, Abia, Sokoto, Edo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ó ní àwọn wọ̀nyí ni wọn yóò kọ́ ní oríṣiríṣi iṣẹ́ ọwọ́ pẹ̀lú owó ìdókòwò tí yóò mú wọn yẹ láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.